ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àsìkò yín gbogbo lẹ́kílẹ̀ tẹ́ bá wà. Ètò Yorùbá pọ́nbélé yín lógbòde. Orúkọ mi ò sì yí padà Táyédolú Àṣàmú ni mò ń jẹ́ ọmọ ajíjà bí onígèrè ọmọ ọkọ̀ bẹ́jà nígèrè ọba gèrè jẹ́ ọmọ bẹ́jà nígèrè òtúgèrè ṣe. Táyédolú èjìrẹ́ rèé wúníwúní lójú orogún èjì ọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ọbẹ̀ wọlé ọlákìsà ó sọ ó dé nígbà aṣọ àwọn òṣónú ọ̀kúnkú méjì rẹ̀ àwọn onínire ní bẹ́ẹ̀dùn. Lónìí mo ní àwọn akẹ́kọ̀ọ́ mi ń bí ẹ dákun ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ẹ kí àwọn ará lé. Ẹ káàsán ẹ̀yin ará lé ẹ kú dédé wòyí. Ẹ ṣeun mo dúpẹ́. Ní orí ẹ̀kọ́ wa tí ó ré kọjá gẹ́gẹ́ mo ṣe sọ láti ìsìn di àsìkò tí Ọlọ́run bá fún wa dà a ó máa kọ́ nípa ìpìlẹ̀ kíkà àti kíkọ èdè Yorùbá. Eléyìí ni apá kẹta àti kà á bí dí dórí gbì àti kà dórí yí ní bí abala méjì sẹ́yìn àìsí ṣe àwọn àpẹẹrẹ a b d e lónìí a ò ní jẹ́ kó gùn jù púpọ̀ jù a ó mú alifábẹ́ẹ̀tì fi kí ni mo pè o alifábẹ́ẹ̀tì fi alifábẹ́ẹ̀tì wo ni mo pè é alifábẹ́ẹ̀tì fi tábàkà a b d e fi lọ́kàn fi yìí ó bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan ní inú àwọn ọ̀rọ̀ Yorùbá a máa wà láàrin ọ̀rọ̀ kì í parí ọ̀rọ̀ a máa bẹ̀rẹ̀ a máa wà láàrin ṣùgbọ́n kì í sábà parí nǹkan tó máa ń sábà parí ọ̀rọ̀ Yorùbá ni àwọn fáwẹ́ẹ̀lì bíi a e ẹ i o ọ u ká bẹ̀rẹ̀ láti bí fìlà fi fìlà ẹ wí bẹ́ẹ̀ fi fìlà 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 dòdò dòdò fìlà ni mo dé sórí yìí bó wù mí máa gẹ̀ sọ́tún bó wù mí máa gẹ̀ sósì kódà bó bá wù mí máa fi ṣe kẹ́lẹ́nu sọ́nu fìlà ni mo dé yìí fi fìlà fi fìlà àpẹẹrẹ lẹ́ẹ̀kejì ó ní fùfú kí n tó kò lórí ìyẹn ẹ jẹ́ n padà sí orí fìlà fún àǹfààní àwọn tí kì í ṣe Yorùbá tó sì ń fọkàn bá ètò yìí lọ táwọn náà fẹ́ kọ́ kíkọ àti kíkà Yorùbá. Fìlà, you need to pronounce it with the exact intonation. The exact way that I'm pronouncing it, that's what you're going to do. Fìlà. It has to sound exactly. Fìlà. You say it with me. Fìlà. So the meaning of fìlà is cap, like I just said. That's in Yoruba land, it's a cap. You got a face cap, that's for the Englishmen, but this is what we call cap in Yoruba land. So it's a cap that is called fìlà. Say it again. Fìlà. Cap. Now the next thing we're going to talk about is a kind of food that's made of cassava. It's going to be the ground cassava. They're going to cook it and they're going to stir it like you're doing normal hamala, and that's what they call fufu. Everybody lẹ́ẹ̀kan sí fufu do mi. Everybody lẹ́ẹ̀kan sí fufu do mi. Oúnjẹ kan ni tí wọ́n fi ẹ̀gẹ́ ṣe. Tí wọ́n bá ti jo ẹ̀gẹ́, tí wọ́n rin, tí wọ́n ṣe papọ̀, wọ́n wá rò lórí iná bí pé èèyàn ń ro àmàlà ẹ̀, wọ́n wá pọ̀ sínú ọ̀rá. Àwọn èèyàn máa ń fi oríṣiríṣi ọbẹ̀ jẹ. Ó lè jẹ́ ọbẹ̀ ẹ̀gúsí, ó lè jẹ́ ọbẹ̀ ewédú, kódà ó lè jẹ́ ọbẹ̀ ẹ̀fọ́. Ẹ̀fọ́ lè jẹ́ wọ̀rọ̀wọ́, ó lè jẹ́ ẹ̀fọ́ ògùnmọ̀, ó lè jẹ́ ẹ̀fọ́ òdú, ó sì lè jẹ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Téèyàn lè fi fùfú jẹ. Àwọn èèyàn ní apá ilẹ̀ àwọn Ìgbò ni wọ́n máa ń sábà jẹ, ṣùgbọ́n ó ti wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá nísìn fùfú. So fufu is a type of food that as they mentioned is made of cassava. It's common in the eastern part of Nigeria, but the kind of food that gives you energy. You remember Lukman, what's that footballer of the year, African footballer of the year, mentioned something about this food that gives him energy when he started in his football career. Nǹkan tó kàn ní ìsìn ni fùkù. Kí ni wọ́n pè é? Fùkù. Fùkù. Ẹ̀rú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí Fùkù. Wọ́n tún máa pè ní ẹ̀dọ̀fóró. Ó ní olóyìnbó ń pè ní lungs. Ó ní a fi máa ń mí ó dàbí bọ́ọ̀lù báyìí nínú wa lọ́tùn olósì. Tá bá ń ṣe ìmọ̀ nípa ẹ̀yà ara tó ń pè ní biology. Ó wà lápá bí, ó wà lápá bí. Ó la fi ń mí.
ó ń ṣe bí fùkẹ̀fùkẹ̀ nínú wa ó ní fùkù kí ni mo pè ó fùkù. So fùkù is what we call lungs. You have 2 lungs in there, and that's what we call fùkù do fùkù do everywhere. Fùkù do. Fàárí. Fàárí. Fàárí bí kéèyàn ń ṣe akọ àbí wọ́n ń ṣe kí ni kí n pè é bí kéèyàn ń ṣàkọṣá òun la lè pè fàárí. Téèyàn bá wọṣọ tuntun tó wọ bàtà tuntun tó sì lo mọ́tò gidi kí lèèyàn ní ṣe fàárí sí nǹkan tí ń jẹ́ fàárí ni bí kéèyàn ń ṣakọ lórí nǹkan tó dáa tí èèyàn ní àbí téèyàn lò. Fàárí can be interpreted as pride. You take pride in yourself, you take pride in your spoken words, you take pride in your brilliancy, things like that. That's what we call fàárí. Fẹ́mi, everywhere. Fẹ́mi. Mire. Fẹ́mi jẹ́ orúkọ èèyàn. Ó lè jẹ́ ọkùnrin, ó sì lè jẹ́ obìnrin. Fẹ́mi. Fẹ́mi is the name of a person. It can be male or female. Say it again. Fẹ́mi. Now, èyí tó ṣe ìkarùn-ún àbí ìkẹfà ni òun ni Fúlàní. Everywhere. Fúlàní. Ó jẹ́ ẹ̀yà kan ní òkè ọya. Àwọn ẹ̀yà èèyàn kan ní òkè ọya òun ni Fúlàní. Fúlàní is a tribe in northern Nigeria. It's one of the tribes in northern Nigeria. So F fún Fúlàní. Bákan náà funfun. Everywhere. Funfun. Rere funfun. Fìtílà. Ó kíyèsí pé fí ló bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tí à ń fún wa ní àpẹẹrẹ rẹ̀. Fìtílà bí nǹkan tá a lè pè ní ìtànná jọ̀hún ni. Fìtílà yẹn bí apẹ báyìí ni wọ́n rọ epo sínú ẹ̀. Yọ lẹ́nu bí àgé báyìí. Ó wá fi òwú sí etí ẹ̀. Tó bá fòwú sí yẹn, òwú yẹn ni ó dàbí nǹkan tí a bá tanná sí òwú yẹn. Fìtílà yẹn ó dàbí epo tí kìíní yẹn tí òwú yẹn fi ń jò. Fìtílà is like it's a local lamp. It's used in the early days like a heating pot when you put oil and you got some wool, and that wool is going to be sucking oil, and you put fire in front of on the wool, and it lasts so long. The next thing is fìdítì. Everywhere. Fìdítì. Fìdítì jẹ́ ìlú kan lẹ́bàá Ọ̀yọ́. Kò jìnnà púpọ̀ sí Ọ̀yọ́, ṣùgbọ́n kì í ṣe Ọ̀yọ́. Ìlú kan lọ́tọ̀ ni Fìdítì. Òun náà ní ọba aládé tiẹ̀ lọ́tọ̀. Ǹjẹ́ kì í ṣe onífìdítì ti Fìdítì ni? Tó bá lọ́jọ́ iwájú a ó mọ yànnàná èyí. A ti ṣe àwọn ọba ilẹ̀ Yorùbá ṣáájú, ṣùgbọ́n lásìkò yìí ẹ jẹ́ ká pe Fìdítì. Fèrè. Dodo. Fèrè jẹ́ nǹkan tí a máa ń fọn. Tá a bá ti lọ sí ilé ọba àbí a wo àwòrán fọ́nrán nǹkan tó ní ṣe pẹ̀lú ọba, wọ́n á fọn ọba tó tó bí àrò. The trumpet that is being blown for the kings. Sometimes they use it in churches, they use it in places, and they used to sing praise of kings. So that's what they call fèrè, trumpet. So ẹ jẹ́ ká kà á lẹ́ẹ̀kan sí. Fífìlà. Fún fífùfú. Fífùkù. Fífàrí. Fífẹ́mi. Fífúlàní. Fífunfun. Fífìtílà. Fífìdítì. Fífèrè. Wọ́n gbẹ̀yìn akẹ́kọ̀ọ́ mi nímọ̀ràn kí ẹ gbìyànjú láti kọ ẹ̀kọ́ yìí sílẹ̀, kí ẹ sì gbìyànjú láti ṣe ìdánra yín wò lórí ẹ̀, kí ẹ kọ, kí ẹ kà, kí ẹ lè láǹfààní àti lò fi gẹ́gẹ́ bí ọ̀rọ̀. Ẹ ó gbìyànjú láti ṣe iṣẹ́ àṣàmúrelé, ẹ kọ ọ̀rọ̀ 10 mìíràn
tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú fi nínú àyíká. Ẹ wo àyíká yín kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mẹ́wàá mìíràn tó bẹ̀rẹ̀ pẹ̀lú fi. Ọya ṣetán ọya ń rẹra. Táyé ló lè jìrẹ́ relé bàbá ẹ̀. Ọmọ Oníkòyí ni mí, ọgbọ́n àjàdẹ̀yìnbọ̀ ló mú Oníkòyí wù mí. Ogun ojoojúmọ́ ló mú lé wọn sú mi lọ. Mo ń relé mi ọmọ ẹ̀ṣọ́ Ìkòyí o. Mo ń relé mi ọmọ ẹ̀ṣọ́ Ìkòyí o. Ó dàbọ̀.